Ẹ̀yin èèyàn mi, ẹ kú àsìkò yìí o, ẹ kú ìtẹ́tígbọ́ o, etí yín tuntun lẹ́ẹ̀ máa fi máa gbọ́ nǹkan rere lẹ́fìí gbọ́ o, ẹ ní fogbá òró ìbànújẹ́ in Jesus name o, amen. Agbé tuntun mi wá o, wọ́n ní Elizabeth ti sá kúrò ní ààfin, wọ́n ló ti sá kúrò láàfin, ó ti sá fún ẹ̀mí ẹ̀, ó ti sá sálà fún ẹ̀mí ẹ̀. Èmi máa sọ fún wa pé pàálé ní pàálọ́là, wọ́n ní tójú yìí ò bá fọ́ ràbọ̀rọ̀bọ̀ ló máa wò. Wọ́n lè ní Elizabeth, ìyẹn Dr. Elizabeth, pé ó tètè lọ ṣe antenatal. Wọ́n ní báwo ló ṣe sáré lọ ṣe antenatal bẹ́ẹ̀ yẹn, báwo ló ṣe lọ ṣe, òun ló mọ̀ nǹkan tí òun fi sáré lọ register antenatal. Wọ́n ló sọ wípé òun ò lè lajú òun lẹ̀ kí pregnancy yìí kó tún pòórá mọ́ òun lójú pé ká má rí. Ní the same palace yìí náà ní ìkíní èkejì ẹ̀kẹta pé kójú má rí bí gbogbo ara lògùn ẹ̀. Wọ́n níṣẹ́ ni ó lọ ṣe antenatal, ó ṣe débẹ̀ bí doctor prepare injection pé kán lọ fún òun, lòun wá ń béèrè lọ́wọ́ pé ṣe bá antenatal ló wá ṣe, kí ni problem tí òun complain fún tẹ̀ ní kóun lọ gba abẹ́rẹ́ kí leléyìí. Wọ́n ní bó ṣe á mú case note ẹ̀ pé kóun wo nǹkan tí ó wà nínú abẹ́rẹ́, irú abẹ́rẹ́ tó fẹ́ fún òun, kí ni ìtumọ̀, kí lòun complain fún yín pé òun fẹ́, pé ó ń ṣe òun tẹ̀ fẹ́ fi fún òun ní abẹ́rẹ́. Wọ́n ní bó ṣe wá wo abẹ́rẹ́ pé kí ló abẹ́rẹ́ yìí wà fún tẹ̀ fẹ́ fún òun. Ó ló wá sọ pé pẹ̀lú early stage pregnancy ẹ fẹ́ fún òun ní irú abẹ́rẹ́ báyìí. Ó ti yé o, ó ti yé o. Dókítà fẹ́ gba bọ̀dẹ̀ fún òun. Pé ṣé wọ́n mọ̀ pé dókítà lòun, medical doctor lòun, láti Portland lòun fi wá sí ìlú yìí, òun wá fẹ́ kọ́ ni o. Ọkọ tóun dẹ̀ fẹ́ ó fi kó bóyá ó máa pè o. Kóun tó kúrò lọ́hùn, kábíyèsí, wọ́n ní kábíyèsí pa irọ́ fún òun. Ó spin ẹ̀ pé òun ò níyàwó, ìyàwó kan lòun ní, òun fẹ́ fẹ́ ìyàwó, òun fẹ́ ṣe not knowing pé ìyàwó méjì wà ní. Nígbà tó fẹ́ pé nígbà tó òun débí lójú òun jà pé kí lélẹ̀, ní kábíyèsí bẹ̀rẹ̀ sí ní ṣe sweet coated mouth fún òun pé kóun dúró, òun dẹ̀ rí gbogbo àwọn ọ̀rọ̀ dídùn tí kábíyèsí sọ fún òun. Wá kí ni ilé ayé yìí, kí là ń wá ní ayé yìí tó bá ṣe oríire. Ó fi pé bóyá ibi tóun wá yìí kóríire dẹ̀ máa continue, tóun yìí fojú sílẹ̀, nígbà bá yá iṣẹ́ àṣeṣe. Bóun dẹ̀ ṣe wà yìí, òun ò lóyún, òun ò marry rí, pé ilé ọlá ilé ìkóhun náà ó yá rí kan bí fún kábíyèsí àbí méjì. Kí ló dé lóyún àkọ́kọ́ inú palace náà ti gba oyún ẹ̀jẹ̀, bẹ́ẹ̀ ni wọ́n ti gbà jẹ àwọn NRC. Ẹlẹ́ẹ̀kejì palace yẹn náà wọ́n tún ti gba oyún ọmọ yẹn jẹ. Ó ní ẹ̀kẹta yìí òun dẹ̀ rí gbogbo awuyewuye gbogbo oríṣiríṣi obstacle tó máa ń ṣe fúnra wọn bẹ́ẹ̀. Ìtàn ṣe fún Naomi lòun fẹ́ sọ ni, àbí ìtàn ṣe fúnra wọn, àbí tí òun fojú rí tóun fi ti gbọ́ pẹ̀lú bọ́n ṣe rìn invite òun kóun wá join ní àwọn ẹgbẹ́ búburú tó jẹ́ pé kò lè mú oríire báyàn nínú ààfin. Ó lóun á yẹra pé oníyanjú má bàa tèmi jẹ́ ipò ni mo rò ní ò ṣe join ní kápọ̀sù àwọn ẹni ibi wọ̀nyí. Ṣé wàhálà wà ní? Wọ́n ní bí olórí Elizabeth ṣe adúródúró ẹ̀ lẹ́ni ẹlẹ́ni tó rọra ń ṣe tiẹ̀ jẹ́jẹ́jẹ́jẹ́ pé tí ò bá ṣe abẹ́ póun wà jẹ́ medical doctor lòun, tó bá ṣe fún òun abẹ́rẹ́ yẹn at the early stage oyún yẹn tún máa miscarry. Gbogbo ìṣẹ̀yà tẹ̀sí ní àbáwọn ará bíbá yìí ti débi, àbí báwo ni ó lè rú wá ba Elizabeth o.
pé bóun ṣe ń nǹkan tóun bá ní kóun dúró sí ààfin yìí, tóun bá ní kóun máa tọ́ oyún yìí, anything can be happen o. Anything can happen o. Gbogbo kan ṣe padà sílé. Thank God òun kábíyèsí ò sí láràǹd. Wọ́n ló ya gbé àwọn luggage ẹ̀ sínú mọ́tò. Ó di dandan ló kàn drive out, kò sẹ́ni tó mọ̀ pé ó ń kẹ́rù. Ìwọ̀nba luggage ó ti gbé sínú boot. Wọ́n ló drive off. Wọ́n mà ní láti ìjẹta mà ní. Èyí ni kábíyèsí ṣe mọ̀ pé kò sí olórí Elizabeth ní ààfin. Wọ́n ní kò inform kábíyèsí, ẹni ẹlẹ́ni yà sálọ. Ẹni ẹlẹ́ni sálọ. Wọ́n ní gbogbo rògbòdìyàn tó ṣẹlẹ̀ lánàá fún ti Mariam, tó sọ pé Mariam mú poison tí gbogbo wọn jáde. Wọ́n ní kábíyèsí wá ṣàkíyèsí pé ẹ ti ẹ̀ gbọ́nà gbogbo everybody máa jáde, wọ́n máa rí lady yìí láti àná àbí níbo ló lọ. Ẹ̀wọ̀n kó lè má rí gbogbo wọn lójoojúmọ́. Wọ́n ní wọ́n á bẹ̀ pé wọ́n á sọ pé wọ́n ní kán lọ wo Elizabeth wá fún òun. Wọ́n débẹ̀ wọ́n ní ẹnu ọ̀nà ẹ̀ wà locked. Níbo ló wà lọ? Wọ́n ní ó béèrè lọ́wọ́ ilé wọn ní báwọn ṣe ẹ̀ tí ì rí fìrífìrí wọ́n kànlẹ̀kùn wọn rí. Ó switch off phone ẹ̀. Wọ́n bá béèrè lọ́wọ́ security. Níbo ni Elizabeth lọ látàná? Wọ́n ní àṣírí ti sá kúrò láàfin láì inform kábíyèsí. That's good. It was later ni wọ́n wá gbọ́ pé lóun ti lọ. Òun ti sá sálà fún ẹ̀mí òun. Òun ò ní sọ pé títorí ti kábíyèsí kẹ́mi òun wá máa bọ̀. Ọlọ́run ò ní jẹ́. Pé kábíyèsí ti tọ̀hún tẹ́lẹ̀ ọ̀fẹ́ tí ń sìn this time around. Lóòótọ́ o, oyún yìí tóun bá ní kóun dúró sáàfin kóun tọ̀, nǹkan míì náà máa tún ṣe. Wọ́n lè máa plan òun gbogbo ìgbà. Àkọ́kọ́ náà sọ pé ẹnìkan lọ lúgọ sínú ilé tó fẹ́ búṣà òun pẹ̀lú oyún òun nítorí pé wọ́n gbọ́ pé òun ti lóyún. Òun tó lọ sí hospital antenatal, wọ́n bá tún fẹ́ fún ní abẹ́rẹ́ tọ́mọ máa fi wálẹ̀. Pọ́lọ́ má jẹ́. Ìgbà tí a ti ẹ̀ ń gbọ́ gbogbo information yẹn lórí afẹ́fẹ́, a fi pé bóyá kán tó sọ story wọn tán kán máa sọ pé nǹkan kan tún ti ṣe oyún. Ọlọ́run ò ní jẹ́ nǹkan kan ní ṣe oyún ẹ̀ o. Àrùyé ló máa rùúyè o tó dẹ̀ máa sọ, ó máa lọ́mọ láyé. Ẹni bá ní kò ní ṣe é ṣe. Tó bá ti sọ pé òun fẹ́ tún jọ oyún tó wà ikùn Queen Elizabeth báyìí ẹnikẹ́ni tó bá táǹpẹ̀ ara máa sán tọ̀hún pa o. Kò ní rójú tu ìgbésí ayé ẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn mi. So kò jẹ́ bó ṣe jẹ́ o. Ní ìgbé fún létí pé kábíyèsí wọn ló ti ń bínú pé báà ni lady máa sá kúrò lẹ́yìn ààfin tí ò ní fọ́ọ̀mù òun. Wọ́n lọ́mọ sọ pé òun máa sá kúrò. Oyún kábíyèsí ni o. Kábíyèsí lè máa wò wọ́n níbi tó ń wà. Bẹ́ẹ̀ pé kóun padà sáàfin, kóun wá tọ́ ọmọ, kó wá tọ́ oyún, kó tún wá ẹ̀mí ẹ̀wọ̀n ò save. Pé kábíyèsí lọ máa bá tù pẹ̀lú àwọn olórí túláàsì tó gbé sáàfin. Nígbà tó lè lé wọn, òun dẹ̀ fi àtètè kó kángárẹ̀ kúrò. Kó má bàa fẹ̀mí ẹ̀ gbogbo. Mi ò blame ẹni ẹlẹ́ni. Ẹ̀yin èèyàn mi, ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi subscribe. Ẹ ṣé o. Ẹ ṣé gan. Mo rọ́wọ́ yín o. Pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń tẹ̀ka tẹ̀ ń ṣe gbogbo ẹ̀. Ọlọ́run á tẹ ìkárírí fún yín. Ìyanu á lè ṣẹlẹ̀ nínú ayé yín. Lágbára ẹ̀jẹ̀ Jésù. Ẹ ní gbúrò ìbànújẹ́ o. Ìró ayọ̀ lẹ́ ó máa gbọ́ láyé àti láéláé. Àmín. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé sí. Bye.